àbọ̀rú àbọ̀yèsà. Àbọ̀yè bọ́ ṣíṣe ogbó atọ́ àsúrè olùwò fún. Àṣẹ o. Ẹ jọ̀ọ́ bá mi kí àwọn èèyàn mi kẹ́ bá mi dá orúkọ yín fún wọn. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ̀ ń wò wá nílé pé a kú àkókò yìí. Elédùmarè Olódùmarè ò ní padà lẹ́yìn wa. Àṣẹ o. Mo ṣe àbọ̀rú àbọ̀yè sí wa nílé. Orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ náà ni olóyè Awoniran Awogbile Araba olùṣẹ̀ṣe awo ti ìlú oko ìrèsé. Ẹ ṣeun, Olódùmarè á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. Àṣẹ Ìjọra. Àwọn ìbéèrè kan wà tí mo ní tí mo fẹ́ bi yín. Ìyá. Ǹjẹ́ a ní ọ̀nà tí ẹ̀sìn ìbílẹ̀ gbà jọ ẹ̀sìn àjèjì? Ẹ ṣe olóòtú ẹlẹ́dùn nìyí kí ó bàjẹ́ fún yín. Ifá ní bàbá kan bẹ̀rẹ̀ ó là kan lé ọba, báà kan kò tó kiri wá akẹ́kùn gbèsà, bàbá kẹ̀gbọ́n àti ṣe kàbúrò, báà kan bàbá àti ṣe kọ̀. Dáhùn ńlá fọ́fọ́ sí ọmọ ẹ̀tí tí ọpọ́n jẹ́ aládé tí bá bẹnu làṣẹ, ọ̀pẹ̀ tí bá bẹnu làṣẹ. Ọ̀dọ́mọdé wọn kì í ṣògùn kò tẹ́ wọ́n mọ̀ ní bàbá aládé tí bá bẹnu làṣẹ. Mojúbà bàbá mi o, bá mi Fátáyọ̀ ọmọ Awogbile Araba wo ti ìlú Ọ̀la mojúbà o. Bẹ́ẹ̀ ni mojúbà gbogbo láràbà gbogbo lériwo bá gbogbo àwọn aláṣepọ̀. Gẹ́gẹ́ bí ìbéèrè ẹ má bínú pẹ̀lú bí tí mo lọ torí pé orí àrìnkù tí wọ́n fún tí àrìnkù náà làwa náà ti bọ̀nù. Kí Ọlọ́run Elédùmarè kó jẹ́ kí ara àwọn bàbá náà pẹ́. Gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè, tí a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn eléyìí táwọn eléèbó máa ń pè ní religions, a rí pé ẹ̀sìn mẹ́ta ní ń bẹ. Bí ó tilẹ̀ jẹ́ pé a tún gbọ́ pé ẹ̀sìn pọ̀, ṣùgbọ́n mẹ́ta ni ó jẹ́ ìtọ́hàn tí à ń rí tá a mọra wa. Tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn, a ní sáláì sọ̀rọ̀ nípa ẹ̀yà, nítorí pé dídá ẹ̀sìn lẹ̀ ó mú ẹ̀yà dání. Torí pé Elédùmarè tó ṣẹ̀dá ayé, ó ṣe ẹ̀dá ayé ní dúdú, ó ṣe ní funfun, ó ṣe ní pupa. Elédùmarè tó ṣẹ̀dá ayé. Ẹ̀sìn ìṣẹ̀ṣe tó jẹ́ irúnmọlẹ̀, Elédùmarè ló ṣe ní ìṣẹ̀dá fún àwa tá a jẹ́ aláwọ̀ dúdú. Nígbà tó ṣe ẹ̀sìn kan fún àwọn Arab, bẹ́ẹ̀ ló ṣe fún àwọn tí wọ́n jẹ́ òyìnbó aláwọ̀ funfun. Gbogbo wọn ni Ifá sọ̀rọ̀ pa wọn. So èyí ló jẹ́ kí n sọ́nà mẹ́ta báwọn. So tá a bá ń sọ̀rọ̀ nípa ìjọra ẹ̀sìn àbí tí ẹ béèrè kọ́ ìjọra ẹ̀sìn, ọ̀nà tí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta gbà jọra wọn ó wà, bẹ́ẹ̀ sì ní ń bẹ. Ló fi jẹ́ pé nígbà táwọn tí wọ́n jẹ́ adúláwọ̀ tí wọ́n lọ rèé gba ẹ̀sìn tó jẹ́ méjèèjì yòókù, ìní wọ́n fi máa ń ṣèṣe pé àní báyìí lọ yóò rí, báyìí lọ yóò rí, eléyìí jọra wọn. Bí àpẹẹrẹ, a rí pé tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀là nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe, àwọn tí wọ́n jẹ́ lẹ́sìn Kírísítẹ́nì wọ́n á máa sọ pé ìní Jésù tàwọn, àbí ṣé bẹ́ẹ̀ kọ́ ni? Kò sí nǹkan kan tó jẹ́ ó rí bẹ́ẹ̀, torí pé àwọn argument ń wáyé lórí rẹ̀ pé kò kìí ṣe ìní, kò kìí ṣe ìní. Èmi fi wé pé ìjọra ni. So ni tó fi jẹ́ pé tọ́pìkì àkọlé ìbéèrè tẹ́ mú ẹ̀ ó dùn mọ́ mi pín. So ìjọra ni. Ọlọ́run tó dáyé sáà sọ pé ọ̀gbọ́n ni. Ó ní ètò tọ́lọ́run tó ṣe tó fi dáyé. Tó bá rí bẹ́ẹ̀ kò sí bá ṣe ní rí ìjọra. So ló fa tí tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀là, tá a ń sọ̀rọ̀ nípa Jésù. Níbi odù Ifá Èjìogbè, ọ̀nà tí a gbà bí ẹ̀là tó jọra pẹ̀lú bí wọ́n ṣe bí Jésù. Níbi Èjìogbè tí Ifá gbé sọ pé orí ní ń dá ni, ó lẹ́nìkan kì í dá orí, òrìṣà ní dá ni a kì í dóòṣà. À ń ló dífá fún
Òyìgí níjọ́ tí ń sọ fún pé òun ò bímọ. Òyìgí ojú ọmọ ń pọ́n. Ẹni tí ojú ọmọ ń pọ́n ọkọ ń kọ́ olójú ọmọ ń pọ́n òun. Wọ́n gbé fákalẹ̀ wọ́n dá èjì ogbè. Iná ní àmì àpẹẹrẹ yọ́nà ọ̀nà àrà ni ó gbà tí ó fi bímọ. Ìtọ́ni látòdì ọ̀run lọ wá fún Ọ̀rúnmìlà. Ó fi jẹ́ pé Ọ̀rúnmìlà rúbọ fún un. Àti àkóso tọ́rúnmìlà ó ṣe gbogbo ẹ̀nìmísí rẹ̀ wá látòdì ọ̀run. Àkóso ọjọ́ náà tọ́rúnmìlà ṣe fún Òyìgí tó ó léwé ẹ̀ lánú. Ìyẹn ló ṣe fún Òyìgí tó fi di pé Òyìgí kò móṣù náà jẹ tó fi lóyún. Ṣùgbọ́n nígbà tó Òyìgí ò bímọ ńkọ́, ẹni tó ṣe pé ojú ń pọ́n tí ó lóko lọ ṣẹ́gi tí ó ṣe wá ni. Ibi tó gbé oko lọ́wà tóyún gbé mú níbi tí gbé ń ṣẹ́gi. Oyún tó mú náà ló di kó bímọ bẹ̀. Gbàǹgbò bímọ tábò lòun ó ṣe òun ṣàjẹ́ ìtọ́jú ọmọ. Olóko kù tá ń pè níbi ọmọ náà ti jáde. Òyìgí lọ sódò tó lọ rèé pọnmi. Ṣùgbọ́n nígbà tí ó fi tóun pọnmi dé tàbí kóun ò ké sáwọn èèyàn, ó ti bá ọmọ tó bí nínú aṣọ funfun tó ti dé fìlà tó ti wọ aṣọ tí sì ń kíyà rẹ̀ wọlẹ̀ lọ́ra. Òyìgí ní ya Òyìgí lẹ́nu. Ó lóun náà ni òun ọmọ tó bí ni. Ẹbí Òyìgí ló fi gbé lọ nígbà àwọn òdìlé tí wọ́n dáfá níbẹ̀ ni. Kí ló kọjọ́ ọmọ jẹ́ ní ẹ̀là tó fi jáde níbẹ̀. Kí ni ifá tí wọ́n ṣe tí wọ́n fi bí ẹ̀là ní wọ́n fi sọ lẹ́là. So èyí ló dífá fún pé ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi bí Jésù náà pé oyún ẹ̀mí mímọ́ kò sẹ́ni kankan tó bá ya rẹ̀ sùn nígbà tí ó sì tún bímọ láwùjọ nítorí pé iṣẹ́ bí ká máa daran ní wọ́n ń ṣe nílẹ̀ ẹ̀gún ní wọ́n ń ṣe níbẹ̀. So agbo ẹran agbónúko ni ìyá Jésù Màríà ló bí Jésù sí. So ẹ wá jí ká fàárín wò sọ wá jọra àbí ọ̀jọ̀ra. Ṣùgbọ́n ní ìsìnkú ti gbé ẹ̀sìn wá sílẹ̀ Yorùbá wa tí táwọn náà sì ń sọ tán sí tó sì rí bẹ́ẹ̀ sáwà sọ pé ọ̀jọ̀ra. Ló fi jẹ́ pé báwọn ẹlẹ́sìn owó ẹ̀mí ọba wí à ń sọ pé ẹ̀là táwa ń pè nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe iná ní Jésù lọ́dọ̀ àwọn. So a rí i pé kí ni ìjọra wọn lóòótọ́ àbí ọ̀jọ̀ra wọn. Ẹ jẹ́ n tó gbé wa rìnrìn àjò nípa ti ìrun tí àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn ànábì tí wọ́n ń kí. Tá a bá wò ó nígbà tí wọ́n bá gbérun wọ́n ṣe báyìí Allahu Akbar. Ifá tún sọ ń pa rẹ̀. Kí ni Ifá sọ ń pa rẹ̀ nínú Ifá òtù àdì? Níbi Ifá gbé sọ pé òtù àdìmúdìmú bàbá tahánná mọ́rúbọyè bàbá tahànà bàbá bùrìnbùrìn tahánná àwọn ló dúró fún bàbá mọ̀ lé abẹ́ gẹ̀rẹ̀jẹ̀ lọ́rùn eléyìí tí ń jí tábìlì ń tẹ̀ lé ká. Bàbá mọ̀ lé abẹ́ gẹ̀rẹ̀jẹ̀ lọ́rùn. Òun náà ni gbogbo tí ń ṣe ní dàrú ọ̀kan kò lójútùú. Nínú àwọn àwò pé àbẹ̀rẹ̀ ẹ̀yìn wò àfi kóhun ó tọ̀ àwọn awo lọ. Bàbá mọ̀ lé ó bá sì di pé ọlọ sóko awo wọ́n dáfá òtù àdì. Wọ́n ní bàbá mọ̀ lé wọ́n lábìlì ní tẹ̀lé ọkì yìí. Kí náà pè lábìlì? Àwọn ogun ikú àrùn gbogbo bí iná ń pè lábìlì. Kí ní ń tẹ̀lé ọkì yìí? Ní òjé kí gbogbo tó ń ṣe ní òjò lórí. Kí lòun ó ṣe? Wọ́n yàn lẹ́bọ. Wọ́n ní kó rúbọ. Gbà tí wọ́n yan gbogbo wọn ẹbọ ikú méjì olùwéré ẹja méjì àbùgbàdà ewúrẹ́ méjì abẹ̀múrẹ́ dẹ́dẹ́ wọ́n wá ní kó tọ́jú yẹngí tá a fi ń rí èṣù.
wọ́n ní ó tọ́jú yanjú, wọ́n ní ó fi kẹ́bọ rú. Nígbà tí wọ́n yàn lẹ́bọ tí wọ́n rúbọ tán wọ́n ní kòtò kan bẹ lẹ́kùn lílé rẹ̀. Wọ́n láwọn àbílì wọn, wọ́n níbẹ̀ wọ́n ní tó bá ti lọ rèé sùn, wọ́n láwọn àbílì ń bẹ làwọn ń sùn. Tó bá yẹ tó jí láàárọ̀ wọ́n tó padà sí ẹ̀yìn rẹ̀, gbogbo bí tí bá ń lọ ní tẹ̀lé kí á lò wọ́n ní yanjú wọn tó bá ti rúbọ tán, wọ́n ní pé wọ́n á gbé lọ bẹ̀, wọ́n ní yanjú mi wà gbé báyìí, wọ́n á sọ pé mo taari àbílì síwájú, mo taari àbílì síwájú. Ó ṣe di pé bàbá mọ̀ léṣe, ó ṣe di pé ogun rẹ̀ sẹ́nu. Ẹni tá a bá wò ó tí Ifá fi wé ẹni tá à ń sọ o, tí Ifá fi wé ẹni tá à ń sọ o, ẹni ó bí ìrun tó fi di pé àwọn ọmọlẹ́yìn ànábì wa wọ́n ń kírun, wọ́n á sọ pé àwọn náà sọ pé aláwà mo taari àbílì síwájú. So tá a bá wo gbogbo nǹkan yìí a rí i pé ẹ̀sìn jọra wọn. Àkókò tá a sì wà náà, tá a bá wo àwọn ọmọlẹ́yìn ànábì wọ́n ń gbààwẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ifá sọ ń pa àwẹ̀ náà kí Elédùmarè má jẹ́ kí àgbà àwọn bàbá wa kan tán lórílẹ̀, látòrí bàbá wa Araba tìlú Ọ̀la, bàbá wa ọba Ẹ̀dó àgbáyé, wọ́n máa ń sọ ìtàn fáwọn. Àwẹ̀ awuyewuye gan máa ń wáyé láàrin àwa tá a jẹ́ lẹ́sìn ìbílẹ̀ pé sáàwẹ̀ ń bẹ àbí ò sáàwẹ̀. A sì rí i pé ọ̀nà tá àwẹ̀ gbà wà nínú ẹ̀sìn ìbílẹ̀, ẹ̀sìn ìṣẹ̀ṣe, Ifá sọ ń pa rẹ̀. Ṣùgbọ́n àdáyanrí rẹ̀, ọ̀nà tí ẹni tí ó gbà á tó fi gbà á nítorí tí ń wá ni. Ṣé yìí dífá fún pé béèyàn bá ń wá nǹkan gbà míì tó bá fẹ́ mú yàn bí omi, àwọn ìgbésẹ̀, gbogbo ìgbésẹ̀ téèyàn bá gbé lákòókò téèyàn fi ṣẹ́gun àwẹ̀ ni. Bó ṣe pé èèyàn jẹun ni àwẹ̀ ni, bí èèyàn jẹun tó ṣe pé bóyá èèyàn ń lọ rèé sùn kábì kan ni, èèyàn rúbọ ni, a sì tutù ni, tó gun fiṣẹ́ tàbí èèyàn fi róore téèyàn wá àwọn àwẹ̀ ni. Ifá gbé sọ̀rọ̀ ń pa àwẹ̀, ìdíwìn lọ́wọ́ ọ̀tún, òdì lọ́wọ́ ọ̀tún, ìwòrì lọ́wọ́ òsì, à ń pè ní ìdín ọlọ́kọ́. Níbẹ̀ ni Ifá gbé sọ pé ajomi pín ní sunkún, ajomi ìta ní ṣẹ̀jẹ̀, àkàlà àpàpọ̀ làwo ní oníwọ̀kíwọ̀, àlódó á fún ọdún ẹ̀là níjọ́ tí ń bá bara pétú bàbá rẹ̀ sọ̀tá. Ọdún ẹ̀là ọmọ Ọ̀rúnmìlà ni, ọmọ ìkọ̀fọ̀ Ọ̀rúnmìlà ní abẹ́rẹ́ rẹ̀ náà ló gbé kọ́fà. Gbọ̀ngbà àtọ́ tábùsì gàrà àtọ́ tábùsì gidi, ọdún ẹ̀là lọ rí kó àwọn èèyàn jọ látọjọ́ láéláé ló fi jẹ́ pé tó bá pẹ́ téèyàn bá jọmọ ike tó bá padà yá èèyàn dàgbà. Béèyàn ṣe ń dàgbà wọn ìní ọgbọ́n àti sáyé yóò máa dínkù. Ìní ó fi jẹ́ pé bọ́gà bá wà wájú, ọmọ tó wà lẹ́yìn yóò fẹ́ máa gbọ́n jọ̀gá lọ, torí pé òun ó tún máa ronú ọ̀tún mi. Ibi tí aṣáájú gbé ń ṣubú ìlọmọlẹ́yìn ọmọ wò tó wọ́n máa tún ṣe. Ìrìn àjò yìí ló mú ọdún ẹ̀là látara gbo iṣẹ́ tọ́rùnmìlà ń ṣe, iṣẹ́ ìyanu kó dáfá kúrúbọ, àdúrà àwọn èèyàn gbà, lọ́balọ́ba níjòyè bí wọ́n bá fẹ́, bí ìlú bá ń dàrú Ọ̀rúnmìlà wọn pè wọ́n pọ̀ tábùsì gàdọ̀ tábùsì gidi. Ọdún ẹ̀là náà òun náà sáré, èmi náà lo ọgbọ́n inú mi ló fi di pé ọdún ẹ̀là náà òun náà lọ rè kó àwọn èèyàn jọ. Ó mú ìtàwọn eléèbó ń pè ní method ní ó mú wọ ìrìn àjò, ó di pé àwọn èèyàn pọ̀ lọ́dọ̀ rẹ̀, ó di pé ìjọ Ọ̀rúnmìlà ń tú. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé láyé lóde òní bíjọ kan bá dá kínní gbọ́ yẹn nìkan lọ tún lọ rí gbá àkṣàn mi wá, àkṣàn mi tó bá gbé àníjọ àwọn yóò tún rọ́ lọ́bẹ̀ gidigidi. Ó di pé ìjọ ọdún ẹ̀là kún. Ọ̀rúnmìlà ò sì kì í ṣèké bẹ́ẹ̀ ni sọ̀dàlẹ̀. Ṣùgbọ́n ṣe mọ̀ pé gbogbo ọ̀nà téèyàn bá rìn tó bá ilé ní pé èèyàn fi tako ẹnìkan àbí kẹ́nìkan fi ṣubú tàbí kó jẹ́ ẹnìkan ó tú, dandan ni kí
oúnjẹ náà padà kojú ìpèníjà tiẹ̀ náà. Èyí ló mú ìtọ́sẹ̀lẹ̀ sọ́dún ẹ̀la tí máa ń sọ̀rọ̀ tí máa ń sẹ́ni. Ìgbàgbọ́ ya ọdún ẹ̀la ò rí àṣẹ mọ́, nǹkan dàrú. Èyí lọ́lọ́ rè dáfá sí gbọ̀ dáfá ní wọ́n lọ́dún ẹ̀la wọ́n ló ti sẹ̀ sọ́run rẹ̀, wọ́n ló ti sẹ̀ sọ́run mi làwọn náà ti kọ́ lọ níjọ́ bẹ̀. Níjọ́ tó ti dáfá kẹ́hìn sọ pé àfikọ́ lọ rèé bẹ Ọ̀rúnmìlà kó ti sẹ̀ sọ́run mi là, níjọ́ náà lọ́dún ẹ̀ ló ti lè jẹ ní ò ti lè mú mọ́. Wá tó di pé wá ké sáwọn àwọn akọ́nilọ́gbọ́n táwọn àtọ̀rúnmìlà àtẹ̀jọ́ ń sayé ńgbà náà. Ìjọ tí wọ́n lọ pàápàá pé a fẹ́ lọ bẹ̀ Ọ̀rúnmìlà, ọdún ẹ̀ lọ jẹun láti àárọ̀, kó tọ́jú eku, kó tọ́jú ẹja, kó tọ́jú ọ̀nà jẹun látàárọ̀ pé tóun ó sì rẹ́ yọ̀nù bàbá yìí, kò jọ jẹun kò jọ mu. Káwọn èèyàn lọ bẹ̀ wọ́n dọ́dọ̀ Ọ̀rúnmìlà, wọ́n bí Ọ̀rúnmìlà, wọ́n fi kú bẹ́ẹ̀, wọ́n fẹ́ já bẹ́ẹ̀. Nígbà tí wọ́n bẹ̀ Ọ̀rúnmìlà pé ọmọ ọdún ẹ̀la lọ́nà abẹ́ ọ́ padà pé tí mọ̀mọ́ sí kẹ̀bẹ̀ ìbúrẹ́ dé awo olùgbẹ́bẹ̀ tá a bá ráwo eré àgbẹ̀bẹ̀ tí wọ́n bẹ̀ Ọ̀rúnmìlà títí ọmọ mélòó lẹ́ẹ̀dúbí tí ó fi yìn kánú ìpẹ̀là ńlá wá sí Ọ̀rúnmìlà lọ wá gbẹ̀bẹ̀. Nígbà Ọ̀rúnmìlà tó gbẹ̀bẹ̀ tán ká gé torí àkókò, tọ́rúnmìlà gbẹ̀bẹ̀ tán nígbà nínú ẹ̀rùn ọdún ẹ̀la tó dùn. Nígbà àkókò tí ó fi di pé Ọ̀rúnmìlà gbẹ̀bẹ̀ tán tínú rẹ̀ dùn, eku ẹja tó mú tó lọ fi bẹ̀ Ọ̀rúnmìlà lọ jájẹ. Ló fi di pé tá a bá là ń sọdún ìpẹ̀là táwọn èèyàn wa kọ̀ọ̀kan táwọn èèyàn wa ń gba àwẹ̀. Ṣé ẹ mọ̀ pé torí tí ó ṣẹlẹ̀ sí tí wọ́n sì rí pé látàrí tó ṣeun tó fi rí àánú gbà, inú di pé àwọn èèyàn wa gbà pé èèyàn náà lè gbàwẹ̀ tá a máa ń sọdún ẹ̀la. So téyì sì túmọ̀ sí pé gẹ́gẹ́ bí mo sọ lọ pé gbogbo ọ̀nà téèyàn bá gbà téèyàn fi rójútùú sí nǹkan tó díjú àwẹ̀ ni. Kí n wá lọ síbi tí ọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn ànábì níbi fá lójú òtúrá méjì níbi fá gbé sọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń sọ. Níbi fá gbé sọ pé àárín kì bọ orí abẹnú jẹ̀tújẹ̀tú àlódúrà fún nàná ilé tí wọ́n ní orúbọ kó lè bá kúlé ọmọ lọ́wọ́. Ṣé wọ́n pé àwọn ìyá ànábì ni ìyá nú àwọn inú ẹ̀ka ẹ̀sìn àmọ́lẹ́yìn ànábì. Nàná ọlọ́dáfá wọ́n ní kó rúbọ o, wọ́n ní kò lè bá kúlé ọmọ lọ́wọ́. Wọ́n á rò pé òun tó ń bí àwọn ọmọ nírọ̀gbàrọ̀gbà nírọ̀gùnrọ̀gùn tó ń bá fẹ́ kó ànírọ́mọ tí ó gbé òun àwọn ní kò rúbọ lọ́nà ibẹ̀. Nàná sì bímọ lóòótọ́, ọkùnrin ní gbogbo wọn. Nígbà tó gbé àwọn ọmọ náà iṣẹ́ ẹran bí àwọn Fúlàní tí wọ́n ń da màálù sí gbogbo ẹ̀hún iṣẹ́ ẹran ní ṣe. Kálukú wọn ní ẹlẹ́ran tí wọ́n bá da ẹran lọ ó lè tó òṣùpá 2 òṣùpá 3 wọn tó wálé. Lórí ìrìn àjò yìí ni àìsàn mú Nàná, gbogbo àwọn ti da ẹran lọ. Lórí àìsàn yìí Nàná sì lo 30 ọjọ́. Oúnjẹ àárọ̀, oúnjẹ ọ̀sán kò sí. Oúnjẹ àárọ̀ àwọn tí wọ́n jọ jẹ́ aráàlú ìlú tí wọ́n bá ń lọ sóko, oúnjẹ tí wọ́n bá jẹ nígbà wọ́n bá ń lọ ni wọ́n gbé fún Nàná tí Nàná jẹ. Nígbà tí wọ́n bá tún bọ̀ ní àṣálẹ́, òye tí wọ́n bá bí iṣu súnsun ní bọ́kan ni tí wọ́n bá mú bọ̀ lóko ni wọ́n tún fún ìyá mi
ọwọ́ àṣálẹ́ ní dédé bí aago bíi 6 tí wọ́n máa ń sínú dédé aago tí wọ́n sínú. Ìyá ń sì ṣàìsàn tó sì fi di 30 ọjọ́ bí ìyá ń sì kú. Ìgbà ìyá yìí kú ọ̀dà gbogbo àwọn ọmọ tán wá tán lè gbè tí wọ́n lọ kí ló dé tí wọ́n wá darí wájú wá láwọn ṣe é yọ àmọ́ ọ̀run ni. Àwọn aráàlú náà ni à ń palẹ̀ yà mọ́ tí wọ́n gbé sí ẹgbẹ́ kan ní iwájú ilé tí wọ́n dà kan bò mọ́bẹ̀. Àwọn ọmọ rẹ̀ gbọ́dọ̀ bá òkú rẹ̀. Gbàrà tí wọ́n ṣe nǹkan ìtàn làwọn ọmọ náà darí dín lọ́kọ̀ọ̀kan. Ẹni láti ìgbà tẹ́ ti lọ nìyá yín ti ṣàìsàn ṣé ò gbádùn. Òkú ìyá yín ni ẹ da ewé bò. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sunkún irú èwo lè yí òkú tí ń rùn. Táwọn wà á tó ti bàjẹ́ yìí kò ní ṣe é sin gbé sílé ó làwọn ó ṣe àfi káwọn ó gbé lọ sí igbó ejù. Wọ́n palẹ̀ òkú ìyá wọn mọ́ wọ́n gbé lọ síbi tó jìnnà ní ìníwèé fi ṣèkúlé. Táwọn lẹ́sìn mùsùlùmí tí wọ́n fi ṣèkúlé nù ní wọ́n á gbé lọ sínú igbó bá lọ rí bò wọ́n bẹ̀. Nígbà wọ́n á délé nìkan wá kàn wọ́n pé ìyá yín 30 ọjọ́ ló fi ṣàìsàn tí ò gbádùn. Oúnjẹ àárọ̀ nìkan àtàlẹ́ nìkan ni máa jẹ. Bẹ́ẹ̀ bá fẹ́ rójú rere ìyá tó bí yín àfi kẹ́yìn náà mọ̀ síbẹ̀. Ló di àwẹ̀ 30 ọjọ́ tí táàkùn tó ń gbà lọ́wọ́ báyìí. Ẹ wá wo tí mò ń gbìyànjú àti sọ pé kí ni ìjọra ẹ̀sìn. Ẹ̀sìn kọ̀ọ̀kan ló ní ọ̀nà ló ní tí ó ṣẹlẹ̀ tí wọ́n fi ń ṣe bí wọ́n ṣe ń ṣe. Ṣùgbọ́n àwọn nǹkan tí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nínú ẹ̀sìn ṣé kò wá jọra wọn. Ó tilẹ̀ jẹ́ pé a sọ níbẹ̀rẹ̀ pé Elédùmarè tó ṣẹ̀dá ayé tó dá dúdú ó dá funfun ó dá pupa. Ó sì dá òjíṣẹ́ rẹ̀ fún ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta. Ìṣẹ̀ṣe ló ṣe fáwa ló dá fáwa àtajà adúláwọ̀. Ìṣẹ̀ṣe ni. Tá a bá rí adúláwọ̀ ní Amẹ́ríkà nílẹ̀ Saudi ìgbà Ifá sọ ń pa rẹ̀ náà àní èyàn ó dìjọ́ mi ìgbèdè dàrú ìní tọmọ adúláwọ̀ tí wọ́n tó gún sí wọn lọ tí kankú fọ́n ká. Dánwó tó bá ti jẹ́ dúdú adúláwọ̀ ìṣẹ̀ṣe Elédùmarè dá fún wa. Èyí ló mú tó fi di pé wọ́n ń gbààwẹ̀ 30 ọjọ́. Káwá wò tí bí ọdún ẹ̀là náà ló náà sẹ̀ tí wọ́n fi lọ rè bẹ́bẹ̀ tán máyàwé wá. Ẹ̀ṣẹ̀ làwọn ọmọ tí nànà náà sẹ̀ tó fi di bá àwọn náà gbààwẹ̀. So tá a bá sì wo inú ẹ̀sìn Kírísítẹ́nì náà àwẹ̀ ń bẹ náà yóò ní tó bí òun náà. Ẹ̀sìn kìíní ìjọra wọn tó fi di Ifá fún pé kò yẹ ká máa bára wa jà nítorí ẹ̀sìn. Ìtàn ò fi yé wa Ifá ò fi yé wa pé ojú kan náà lájọ wà táwọn incident yẹn fi ń ṣẹlẹ̀. Ọlọ́run ṣẹ̀dá sọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yà kọ̀ọ̀kan. Wọ́n sọ pé bàbá gbẹ́rù bí ọyẹ́ ó ní kùrukùru bòkè mọ́lẹ̀ bí wàá fọ́ bá jà láyé abúfọ́ bá jà níwàrún. Wọ́n ṣe ẹja yin Ifá ní ẹja yin Ọlọ́run torọ́ba bí Ọlọ́run sí láyé mọ́. Ṣé Ifá náà wàá fìdí ẹ̀ múlẹ̀ pé Elédùmarè ń bẹ. Àwọn òjíṣẹ́ ló dá sí àwọ̀ kọ̀ọ̀kan tá à ń ké pè Elédùmarè ọba tó dá wà ní. So ẹ̀sìn a rí n tó jọra wọn nínú ẹ̀sìn tá à ń ṣe kí làwọn ẹlẹ́sìn tá a máa bára wa jà sí. Ẹ ṣeun gan fún àlàyé tí ẹ ṣe.